Ọ̀gbàrá òjò ṣọṣẹ́ ńlá lálìmọ̀ṣọ́, ó gbé ọlọ́kadà kan àti máṣíìnì rẹ̀ lọ tèfètèfè. Òjò àrọ̀dá tó wáyé fún bíi wákàtí mọ́kànlá lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 16 oṣù kẹsàn-án yìí ti dá ẹ̀mí ọlọ́kadà kan légbodò. Ọ̀gbẹ́ni Abe ni wọ́n porúkọ ọlọ́kadà ọ̀hún látàrí bí ọ̀gbàrá òjò ṣe wọ́ òun àti ọ̀kadà rẹ̀ lọ lásìkò tó já sínú omi ńlá náà tó sì ṣe bẹ́ẹ̀ bomi lọ lágbègbè ibùdókọ̀ ilé epo níjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́. Yàtọ̀ sí ti ọkùnrin ọlọ́kadà tó dolóògbé yìí, àwọn ilé tó ju 200 lọ ni omíyalé náà bá lálejò, tí ọ̀kọ̀ọ̀kan àwọn ilé ọ̀hún sì gba àpá oríṣiríṣi bíi fẹ́ǹsì tó wó, ògiri tó sán, ṣáláńgá tó rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lágbègbè ọ̀hún títí dé Agége. Alága àjọ àpapọ̀ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lágbègbè ilẹ̀ Yorùbá, National Emergency Management Agency (NEMA) ní apá Southwest, Ọ̀gbẹ́ni Ibrahim Fárinlóyè, tó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lọ́jọ́ Sátidé náà sọ pé ikú àfọwọ́fà ló ṣẹlẹ̀ sí ọlọ́kadà yìí. Ó ní àsìkò táwọn èèyàn dúró tí kò sẹ́ni tó láyà láti wọnú ọ̀gbàrá náà ló gun ọ̀kadà rẹ̀ dé. Àwọn èèyàn sì kìlọ̀ fún un, wọ́n pariwo lé e láti má ṣe dán an wò pé òun yóò gun ọ̀kadà kọjá omi náà, àmọ́ ọlọ́kadà náà kò gbọ́, wọ́n ló sọ pé kò séwu. Fárinlóyè ní ojú ẹsẹ̀ tó gun alùpùpù rẹ̀ wọnú ọ̀gbàrá yìí ni máṣíìnì náà ti paná tó sì takú, èyí ló mú kó nira fún un láti du ara rẹ̀. Níṣe ni ọ̀gbàrá tó ń ṣàn wàáwà náà gbé òun àti máṣíìnì rẹ̀ lọ. Ọkùnrin náà tún sọ pé àjọ NEMA ti bẹ̀rẹ̀ sí ṣàbẹ̀wò sáwọn ilé tí wọ́n fara gbà nínú ìṣẹ̀lẹ̀ omíyalé yìí. Ó láwọn ti rí i pé ọ̀gbàrá náà ti sọ àwọn èèyàn di aláìnílé lórí, tí wọ́n sì ti pàdánù àwọn dúkìá wọn. Bẹ́ẹ̀ ló ti sọ àwọn ilé kan di ahẹrẹpẹ. Inú àwọn ṣọ́ọ̀ṣì 4 kan lágbègbè náà làwọn èèyàn kan ń tẹ́ṣọ sísùn látìgbà náà. Ó ní ọ̀gá àgbà àjọ NEMA, Ọ̀gbẹ́ni Mustapha Habib Ahmed, ti pàṣẹ kí wọ́n kó àwọn ìpèsè amáratuni kan wá bíi mátírẹ́ẹ̀sì, aṣọ obìnrin àti tàwọn ọmọdé, oògùn apakòkòrò àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ kí wọ́n lè ha fáwọn tí wọ́n nílò rẹ̀. Bákan náà ló ní àwọn máa ṣe àtúnkọ́ àwọn ilé aládàáni kọ̀ọ̀kan láti dènà ìpèníjà bí èyí lọ́jọ́ iwájú. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.